Ìbá ìyá mi ò sọ̀rọ̀ gbà. Àní lásán ni máa bọ̀. Ọjọ́ tí kò gbà àbàbà lájẹrẹ gbọ́. Ẹ̀jẹ̀ kó ọ̀nà mi. Àánú ọjọ́ ìjà àtàwọn bòbí o. Àánú ewé ìyá sàkà lánú. Mojú máa fẹ́ láńdà wá. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé o. Ẹ kújọ́ méjì, ẹ kújọ́ mẹ́ta o. Á dára fún wa, kò ní dàálẹ̀ mọ́ wa lọ́wọ́. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹyẹ òǹbẹ̀ ìwúlò rẹ̀. Ẹ wo àwòrán yìí dáadáa, ẹ tuntun wò dáadáa, kì í ṣe àdán o. Òǹbẹ̀ ní bẹkú, òǹbẹ̀ ní bàrùn. Ọlọ́run ò abẹ̀ ọ́, aburú má jẹ́ wọnú ayé wa o. Ẹyẹ yìí jẹ́ ẹyẹ kan tó kéré púpọ̀, yìí máa bá yàn gbélé pọ̀ nù. Tí a bá wo àwọn ilé kan tó wà ní bí agboolé, kódà ó lè jẹ́lé fúláàtì tí ẹ kọ́ gan náà, ẹyẹ yìí ní sábà máa gbénú ilé pẹ̀lú èèyàn. Ẹ̀rí wọn ó sùjọ, wọ́n máa ń pọ̀, wọ́n máa sùn bẹ́ẹ̀ bí àdán lórí. Òun ní kékeré yìí. Ọ̀nà tí àwọn ọ̀jọ̀gbọ́n lò sí ó pọ̀, ó pọ̀. Nínú ọgbọ́n méjì mẹ́ta táwọn àgbàlagbà kọ́ wa, àníkáyọ̀ǹda díẹ̀ ń bẹ. Ẹyẹ òǹbẹ̀ tí àwọn ajunilọ́ bá ń dàyàn láàmú púpọ̀ jù, pé bí àwọn ẹlẹ́yẹ tí wọ́n bá ń dàyàn láàmú, bá wọ́n ń ba iṣẹ́ jẹ́ mọ́yàn lọ́wọ́, èèyàn ń ṣòwò kò jèrè, àlákàlà, gbogbo nǹkan ṣàrí rúdurùdu. Èèyàn wà láwùjọ, wọ́n níyàn lára, èèyàn wà láwùjọ, ayé ń tàdédé kórìíra ẹni láì nídìí. Àbí tọ́ bá ti tuwó jọ tọ́ lọ́fẹ̀ẹ́ fi ṣe nǹkan, owó yìí ń túká. Gbìyànjú kó ṣe iṣẹ́ ìṣọwọ́. Ẹyẹ òǹbẹ̀. Ẹ lọ mú ẹyẹ yìí, ẹ tọ́jú ẹ̀. Ẹ gbọ́ mi, ẹ tọ́jú ẹyẹ yìí, ẹ tọ́jú mẹ́ta rẹ̀. Ẹyẹ kòwé olórí dúdú, ẹ tọ́jú mẹ́ta rẹ̀. Ẹ ti tọ́jú mẹ́ta. Bẹ́ẹ̀ ṣe wá tọ́jú mẹ́ta yìí, ẹ tọ́jú odidi atare mẹ́ta. Ẹ wá ja ìwé oríjì yọ pọ̀, ẹ kó lé lórí. Ẹ jò. Tẹ́ bá ti jò tán, ẹ dà á sóyin. Ẹ máa fi lo ẹ̀kọ́ gbígbóná. Mo fi Ọlọ́run ọba tọ́lẹ̀ mímí búra o. Tí ọba ń lo iṣẹ́ yìí, kéèyàn ti máa bínú rẹ̀ láti 20 ọdún, ìwọ gan rí i pé yóò bẹ̀rẹ̀ sí ní máa dunnú sí ọ. Tí ayé bá wà nídìí ọ̀rọ̀ èèyàn, ṣùgbọ́n o, ẹ jẹ́ kí n pè wá tòsí o. Tọ́ bá ń lo iṣẹ́ yìí, o gbọ́dọ̀ láwọ́ o, ọ máa ṣètọrẹ àánú gan ni o. Torí ìwọ gan rí i pé àwọn tí wọ́n ń bá ọ, àwọn eléyìí ọ yàtọ̀, ṣàdédé wọ́n máa tọrọ nǹkan lọ́wọ́ rẹ̀. Gbìyànjú kó máa fún wọn. Sọpóde ní. Mo rò pé mo ṣàlàyé ẹ̀ fún wa dáadáa. Tọ́lá àwọn èèyàn máa sọ pé ọ̀pọ̀lọpọ̀ fídíò wà mí ṣàlàyé délé. Mo rò pé mo ṣàlàyé ó yé wa yé ké báyìí nísìn. Ẹlòmíì lè béèrè pé ǹjẹ́ ojoojúmọ́ la máa fi lògì gbígbóná ni àbí ṣé dandan ni kó jẹ́ ògì gbígbóná? Àwọn bàbá wa ògì gbígbóná ni wọ́n lò. Ṣùgbọ́n wá wádìí pé ṣé lẹ́yìn ògì gbígbóná kò sí nǹkan míì tá a lè fi lò. Wọ́n léèyàn lè gbé omi kaná, kó bọ́ìlì omi, kó bù sínú omi gbígbóná kó mú. Àtúwádìí míì kí la tún lè fi lò. Wọ́n léèyàn tún lè fi mu tíì. Kí la tún lè fi lò? O tún lè fi wọn kọ́stáàdì. Ọ̀tán kó sàti papọ̀ mọ́ nǹkan gbígbóná kó lè wọ́ọ̀mù ara rẹ̀, kó lè papọ̀ mẹ́jẹ̀. Ìpè ọ̀fọ̀ tí lò ó, ìdákọ̀ tí fọ́ o. Nọ́mbà wo lẹ lè fi darapọ̀ mọ́ wa bóyá ẹ fẹ́ join WhatsApp group. WhatsApp group méjì ló kú sí. Mo ní private, mo sì ní public. Private yìí owó ni wọ́n fi wọ́n bẹ̀ 5,000 ni.
ó sì máa san 5,000 monthly. Wọ́n fẹ́ bẹ̀rẹ̀ nípa àlá rẹ ni àbí àwọn àjọ kan la ṣàlàyé ìtumọ̀ rẹ̀ òyì ọ́ àásọ yéké àbí o fẹ́ máa bèrè àlá rẹ lóòrèkóòrè ìgbésẹ̀ tó gbé ni. Ṣùgbọ́n pọ́blíkì ò ní sanwó ọ̀fẹ́ lọ́wọ́ bẹ̀ ṣùgbọ́n láǹfààní àti béèrè kankan. Tó bá fẹ́ béèrè sírí ẹjọ́ ayé rẹ ó wà ní private ní àbọ̀wá public ọ̀sánwó ẹ̀ lọ́tọ̀ òṣìjẹ́ nù. Ṣẹ́ni nọ́mbà tí mo kọ́kọ́ fẹ́ fílẹ̀ yìí nọ́mbà tí ń kọ́kọ́ fílẹ̀ yìí òun ní hotline ni. Ẹ máa pè mí lórí WhatsApp ẹ̀. Àwọn fídíò tí mo ti ṣe kọjá láwọn bí ọdún 7 sẹ́yìn ìmẹ̀lá ń dákọ̀ pé ẹ má fi WhatsApp láyé tí mo ṣe live video lórí Facebook orí rédíò kankan. Àwọn tòbí òní lélẹ́yìí o. Mo ẹ̀sẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ live video ní ìpadà ní o. Tẹ́ máa rí mi tá máa ríra wa. Ìjẹ́gbọ́n mi gbẹ́gbẹ́ yín náà béèrè ìwé ìtumọ̀ àlá kò sí ìwé ìtumọ̀ àlá kankan lẹ̀ mọ́ òtí tán o. Gbà táwọn tó ṣe piracy ẹ̀ jáde torí ẹ̀. Ẹ̀yin náà ní béèrè PDF kò sí o ẹ̀ má béèrè ẹ̀ mọ́ o. Ẹ fẹ́ béèrè fún ìtọ́jú ara nípa ìlànà ewé àtagbò. Èyí tá a bá mọ̀ nípa rẹ̀ kọjú ẹ̀dá wa tí ọba ti jẹ́ tiwa sọ fún yín pé ẹ kọjá sílé lóògùn ìbò ọ̀tán. Àwa kì í fi kàn bọ̀ kàn nú lẹ́yìn wa kò ní yẹ ẹ lẹ́ o. Ọ̀yá +23480 3298 ẹ gbọ́ dáadáa +23480 3298 hotline àkọ́kọ́ nù. Jẹ́ fún ọ nìkan sí +23481 33 155 111 ẹ gbọ́ dáadáa +23481 33 155 111 hotline òun náà. Sọ wá rí nọ́mbà abẹ̀nà tí mo fẹ́ fi ilẹ̀ yìí fáǹfààní ẹ̀yin tẹ ẹjọ́ mọ ọbẹ̀nà àbáwọn ọmọ French country mo fẹ́ fi ilẹ̀ o. Tàbí bóyá bí n bá sí Nàìjíríà tẹ bá fẹ́ pè mí ní dàrẹ́tì tẹ lè pè sórí ẹ̀ ní fi nọ́mbà abẹ̀nà ẹ̀yọ̀ kan ní fi ilẹ̀ mbẹ́. Nọ́mbà ti kódì fún wa ẹ̀ rí tàbá ti ẹ̀dí ti lórí prógámù ẹ̀ bá mbẹ́ tàbá ti ẹ̀dí ti ẹ̀sán ẹ̀ bá mbẹ́. Nọ́mbà abẹ̀nà +229 54 65 1928 +229 54 65 1928. Àdára fún wa o. Ètò ilé ìdánwò rẹ má dé mọ́wọ́ ìwọ náà máa pín ó lè jẹ́ àǹfààní fún ilé tó kù. Mi ò fi iṣẹ́ yìí lẹ̀ fún torí kẹwàá ṣiṣẹ́ lọ́wọ́ ni o. Ẹ sẹ́ndì ẹ̀ káyé ó lò ó kárọ̀ ọdẹ kálukú lábàlábà dẹ̀yìn ẹ ṣàdúrà fún wa. Kò jù bẹ́ẹ̀ tani ká bá ní bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà lóhun tẹ́ ẹ bá ti gbọ́ lùkúmọ̀ náà ẹ dáre kì í ṣe ní o àdára fún wa ire o ire kàbèjì nílé wa o. Ojú bá ọ̀bẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ìbàtẹ́lẹ̀ jẹjọ́ òun tó ìdójú mu. Ẹ̀yin lọ́dọ̀ tán, ẹ̀yin lọ́dọ̀ rú.